Ọlọ́run. Alhamdulillah. Ayé Ànábì wa Muhammad Sallallahu alaihi wa sallam. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ní ìṣẹ́jú kan sí ká tó lọ bí àdúrà. Ìgbà tí Àlífà Lukman tí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, kò sí nǹkan láyé tí múlù dàgbà, kò sí nǹkan láyé tó lè múlù tòrò, kò sí nǹkan láyé tó lè múlù ga, kò sí nǹkan láyé tó lè múlù ga, kò wá sí nǹkan láyé tó lè múlù ṣẹ́kù. Allah. Kó dàgbà, kó tòrò, kó ga, kó ṣẹ́kù, iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Allah. Ẹ̀kẹ́ ọ̀kan yìí, kí ni nǹkan náà? Wádà, unity ní múlù tòrò, unity ní múlù dàgbà, unity ní múlù ga, unity ní múlù ṣẹ́kù. Islam ó jẹ́ ká mọ̀ yí pé níbi unity yẹn tí ìrẹ́pọ̀ bá wà, tí ìjọsìnpọ̀ bá wà, yìí máa fa orí pípọ̀, orí tọ́pọ̀ ní máa fà wọlé káfọwọ́sowọ́pọ̀, káfọwọ́ṣọ̀kan. Nítorí inú bọ́lọ́hun ṣe máa pín bí ìlú bá wà báyìí yóò yà àwọn nǹkan yóò nu ọmọ jólówó, tí ìlú bá wà báyìí yóò yà àwọn nǹkan yóò nu ọmọ jálágbára, bí ìlú bá wà báyìí yóò yà àwọn nǹkan yóò nu ọmọ jónímọ̀, bí ìlú bá wà báyìí yóò yà àwọn nǹkan yóò nu ọmọ nàìjíríà lọ́sẹ̀, bí ìlú bá wà báyìí yóò wá yà àwọn nǹkan wọn wá nínú ìkankan. Wal-layli idha yaghsha wan-nahari idha tajalla wa ma khalaqa adh-dhakara wal-untha inna sa'yakum la-shatta. Àwọn tó fẹ́ gbé mi lọ bòmí nù. Hayyakumullah. Ìmọ̀ fẹ́ ní pé ká kọ́kọ́ wo àwọn tí wọ́n ní unity, tí wọ́n jẹ́ jàmáà, tí wọ́n fẹ́nu ṣọ̀kan. Ọlọ́run lójú pé èèyàn ní Ọlọ́run wá kí wọn. Lọ sí Suratul Fatih, kí lọ́wọ́ bá mi wo kàràkàrà àyà kẹwàá. Àwọn èyí tíìmù ni wọ́n, àwọn èyí ìjọ ni wọ́n. Ọlọ́run wá rí pé bẹ́ẹ̀ ṣe jẹ́jọ yìí tẹ́kọ́jọ yìí. Innal ladhina yubayyi'unaka. Wọ́n gbá ọjọ́ pọ̀ ní. Innama wọ́n kóra wọn jọ. Innal ladhina Ọlọ́run kóra wọn tọ́já sí pé yubayyi'unaka. Wọ́n fẹnu ṣọ̀kan lọ́dọ̀ rẹ̀ Ànábì, wọ́n ṣe béyà níbi àwa yìí á máa tẹ̀lé ọ, àwa yìí á sì jẹ, àwa yìí á dúró tì ọ́. Innama yubayyi'una Allaha yadullahi fawqa aydihim. Nítorí pé wọ́n kójọ ẹni wọ́n ṣọ̀kan ni Ọlọ́run ló wù mí. Innama yubayyi'una Allaha. Ọlọ́run Ànábì kí n fún yín lọ́wọ́, Ànábì kẹ́ ń bá ṣe béyà èmi ni. Yadullahi fawqa aydihim. Yadullahi fawqa aydihim. Ànábì sọ pé yadullahi ma'al jamaa, ọwọ́ Ọlọ́run ó wà pẹ̀lú jàmáà ni. Ibi jàmáà òun lẹ́ti lè ṣe, lẹ́ti lè ga, ibi jàmáà lẹ́ti lè ṣẹ́kù, ibi jàmáà lẹ́ti lè dàgbà, ibi jàmáà nínú ti lè tòrò. Sọ wá ní jàmáà òun Ọlọ́run tó wọ́n báyà mí wá àṣẹ́gbò jama kọ́dá, gbogbo jama kọlọ́dá o. Sọ àkọ́ ń jẹ́ jama Ọlọ́run ti yìn wọ́n. Ọlọ́run wá tún rí jama mi tọ́ pé jama ni wọ́n ní gbangba, àmọ́ wọ́n yẹ ṣe jama nínú.
jama ni wọ́n ní sáyìí báyìí tó ọba ti rí wọn báyìí wọ́n ṣe pọ̀ àmẹ́bí bá sì ní wọn ọlọ́pọ̀ láyà mi fi wá ní Suratul والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك فتحسبوا جميعا وقلوبهم شتى فتحسبوا جميعا ọlọ́run ní wọ́n papọ̀ jọmọ́ ni wọ́n lò tọ́ àmọ́gbọ́gbọ́ papọ̀ ṣàtà ẹ̀mí wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni bá ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìké òní sọ ẹ̀mí ọ̀pápọ̀ ọlọ́run ní unity tó ń sọ ọ̀hún tẹ́ ẹ bá papọ̀ níta ẹ papọ̀ nínú ẹ má fẹ́ ní dènà ara yìí nìkan fún àfojú wo pé nínú ìjọ nínú ìlú nǹkan mẹ́rin agbọ́dọ̀ kọ́ di ìlú tẹ́ bá fi ọ́ dàgbà ìjọ tẹ́ bá fi ọ́ dàgbà ìlú tẹ́ bá fi ọ́ tòrò ìlú tẹ́ bá fi ọ́ ga ìlú tẹ́ bá fi ọ́ ṣẹ́kù àbíjọ tẹ́ bá fi ọ́ ṣẹ́kù mẹ́rin yóò gbọ́dọ̀ sí bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ fújìbùlà àkọ́kọ́ tó bá ti fi lè wà níbẹ̀ kò ní sọ̀sí tó bá ti mú tó bá ti fi lè wà níbẹ̀ kò ní sọ̀sí dín bẹ́ẹ̀ nínú ìlú ẹlẹ́kejì tí ò gbọdọ̀ sí nínú ìjọ oníkíni alkhilafu kẹ́ máa ya pẹ̀lú láàrin ara yìí tẹ́ ẹ bá ti ń dè nísàlẹ̀ ẹ máa tu lókè ẹgbẹ́ nu yóò ṣọ̀kan lórí ọ̀rọ̀ asalisu ẹgbẹ́ nu yìí kó ṣọ̀kan lórí ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti ya pẹ̀lú ẹ̀ lè jìnnà ẹ̀ sì lè dàgbà. ẹlẹ́kẹta al-ananiya selfish interest kò gbọ́dọ̀ kọ̀ tó o bá ti mọtẹ́rí ara rẹ jù wípé àfẹ̀mí ìjọ ò ní dàgbà ìlú ò ní dàgbà àti kó ọmọ pé gbogbo tó náà bá ṣe fún ọ ó fi ọ ṣe iṣẹ́ fún ìlú rẹ ní gbogbo tó bá ṣe fún ọ ó fi ọ ṣe iṣẹ́ fún àwùjọ rẹ ní gbogbo tó bá ṣe fún ọ ó fi ọ ṣe iṣẹ́ fún fámìlì rẹ ní gbogbo tó bá ṣe fún ọ ó fi ọ ṣe iṣẹ́ fún ilé rẹ ní ó lò ọwọ́ láàrin wọn ní kò sí wàdúrà náà téèyàn lè ṣe ìdí ọlọ́run ò lè kárí ìgbẹ́ rẹ̀ ọ́ kárí o láwọn àyè kan o àmọ́ bí wọ́n ṣe ẹran kan pé gbogbo àná làbẹ̀dẹ̀ olówó irọ́ ni etí ọkọ̀ lè gbogbo àlè ní àmà jura wa lọ ni àmà sì ni wọ́bọ̀ ọ̀rọ̀ fánà kò sẹ́ni tí ò ní jẹun túláàsì lè yíwù kò sẹ́ni tí ò ní wọ̀sán kó dàbí ọ̀bọ̀ ọmọ tẹ́lu kò sẹ́ni tí ò ní gbélé kọ́yà ló wà gbélé pákó kọ́yà bó ṣe yàrá kan àmọ́ pé kọ́ wá di rẹ̀gẹ̀dẹ̀ bí wọ́n gbọ́ ṣe fáwọn kọ̀ọ̀kan kì í sábà kárí bẹ́ẹ̀ tó lóun lọ sọ pé àwọn mi akísì mú náírà ọ̀mọ̀tàrọ̀ bíkà nánú kọ̀sámú náà bẹ̀yìnà ń bá ìjàdáhùn fílẹ̀ àti dúníà pọ̀rọ̀pọ̀ náà bá dáhùn fọ́kọ́bà ní dárajà ti lè yẹ́ tẹ́kísà bá dùn bá dọ́sùn kùríyá wàrà bá túrọ̀ bíkà kẹ́hìnrò bí máa yẹ̀dí wọn. Bọ́bá kò ń bi táǹpẹ̀ ní ara ní ẹlẹ́kẹ̀ẹ́ni tí ò gbọ́dọ̀ sí láwùjọ àìsí gbọ́dọ̀ sí nínú ìlújù tí ò gbọ́dọ̀ sí láàrin mọ̀lẹ́bí tí ò gbọ́dọ̀ sí láàrin ẹ̀dá síra wọn ní kíni. Àlìfù ti kọ́ mílí àṣà bẹ̀. Fún àríkẹ̀lú tọ́lọ́ bá ṣe fún ọ. Àǹsáàbì. Ṣe fàárí pẹ̀lú tọ́lọ̀ bá ṣe fún ọ mọ̀ níwọ̀n ṣe fàárí pẹ̀lú lágbájá ìran èmi lọ́mọ lágbájá èmi lẹ́bí lágbájá èmi lọ́mọ nǹkan báyìí yóò ṣe fàárí mọ̀ níwọ̀n nítorí tó ní bọ́lá òun ṣe máa pín ibi tó dé lónìí wọ kẹ́ni àkọ́kọ́ òsì ní pín lórí rẹ̀ ọjọ́ bá ti pín lórí rẹ̀ ọ̀rẹ́ ọlọ́run nu
kò sì lè rẹ́ yóò tún náà rò nǹkan mi ló jẹ́ pé gbogbo ẹni tí ọlọ́run bá ṣoore fún tí ọba mọ́re ọlọ́run máa pìtà fún ni yóò pìtà fún pọ̀ mọ́re ìjọ tó lọ́n ṣoore fún Kárúnà tí ó mọ́re ọ wá pìtà fún. Inna Qaruna wọ Kárúnà kana min qawmi Musa. ọlọ́run nínú ìjọ Musa ni Kárúnà wà. Fabaga alayhi. ọlọ́run bá bẹ̀rù mọ́rí nítorí tá a ṣe fún. Wa atainahu minal kunuzi ma inna mafatihahu latanu bil usbati ulil quwwati. ọmọ tó dé àjù àwa lọ ọlọ́run máa ń sòótọ́ lórí gbogbo ọ̀rọ̀ ọlọ́run ò torí pé Kárúnà mọ̀ọ́rẹ́ kọ́ á ní kíni bẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀ ó ní mo ṣe ìtàn. Atainahu minal kunuzi. ó ní mo fún un ní kíni náà kùnúùsì yàgò káńsù nìyà mo kó nǹkan tí mo kó kẹ́tì dẹ̀bi ọ̀rọ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ Kárúnà. Ma inna mafatihahu latanu bil usbati ulil quwwati. ní kọ́kọ́rọ́ séèfù Kárúnà àwọn gìrìbá nígbè bí àwọn bánsà yẹn àwọn ni wọ́n máa ń gbé kọ́kọ́rọ́ Kárúnà bí tó ní kẹ́dé. Ìsìnkọ́lá làwọn kọ́mù làdẹ́bùrà. ìkẹ́ wá dé Újíbù wá dé ìkẹ́ yẹn ó kó ga ìtàjẹ bá ìkẹ́ dé fàárí dé ìkẹ́ dé ìyapẹ̀lú dé ìkẹ́ dé ókú èmi kọ̀rántí ọlọ́run ọba tó fún wa wọ́n wá fẹ́ tayọ àdá ọlọ́run wá ṣe wá sí fún yín àwọn ìjọ rẹ̀ wá ìsìnkọ́lá làwọn kọ́mù làdẹ́bùrà. wọ́n ní máa yọ Kárúnà máa yọ. Inna Allaha la yuhibbul farihin. ọdún ọgbẹ́ ní bá jẹ́ láyọ̀ pọ̀rá ẹgbẹ́ ọlọ́run ọba kò ní ìfẹ́ta láyọ̀ pọ̀rá ẹ̀dá. Wọ́n mú tàbí bí máa dákà láàrùn dára èyí tí láàkìlá. ọjà àdìfọ̀ ní pẹ́nu tọ́lọ́run ọba fọ̀ yìí fi rọrùn ìwà tìbọ̀ tán. Wà látàndàdà sí bàkàmìnà dúníà. wọ́n gbàgbé nípa rẹ láyé o. Wà á sí kàmá àsánà láàrùn ilé ìkà. wọ́n tíráì ṣe dáadáa tọ́lọ́run ọba gẹ́gẹ́ bó ṣe ṣe dáadáa sí ọ ọlọ́run kọ ìhà tó dáa sí ọ ní kéèké gbogbo ẹni tó ṣiṣẹ́ láyé ní lówó kéèké gbogbo ẹni tó ṣọ́ọ̀bù láyé ní gbẹ̀yàn kéè wá ṣe gbogbo ẹni tó gbọ́n láyé ní rí ìkànṣe òun náà ṣe wàhálà títí yọ wá ní wáyé mi yọ máa bí rẹ̀ pé irú mi ọ̀gbẹ́ kéèká pé mi ọ̀sọ̀ sí ìdìdá ó ti rí pé gbogbo tí a fi sọ̀ sí ìdì láyé lòun ní àmọ́ kò dé bẹ́ẹ̀ ẹnì kan sì ń bẹ tí nǹkan kò yé tó nǹkan ọlọ́run sì ni wọ́n kò pè dá sọ́rọ̀ ayé ẹni tó wá gbọ́n wọn lọ́wọ́ ayé máa lọ bẹ̀ tọ̀ mọ́ bá wọn yìí máa kó tòun náà gbọ́n ìgbafẹ́fọ̀ rẹ̀ yìí. Àásí. èyí tó bá dé àdìgbà bá fẹ́fọ̀ rẹ̀ tọ́nà ń sànú rẹ̀ inú mọ̀lẹ́bí ọbára rẹ̀ nọ́mbà 1 nínú ìlú ọbára rẹ̀ nọ́mbà 1 láwùjọ ọbára rẹ̀ nọ́mbà 1 ọlọ́run wá ní kọ́dà fún ọtajà ọwọ́ rẹ̀ bí ọkàwé ìwé bí ọ òkèwú ọ̀rọ̀ náà lọ òṣòṣèlú ọjẹ́ lọ́mbẹ́ gbogbo omi tó bá bára rẹ̀ ní tọ́nà ṣe dáadáa sọ. Àásí ní kọ́ máa dáná ilé ìkà wà látàbùkì bàbá àdàbìlẹ̀ àrídì náà láàdá yóò ìbọn lè wọ́n sí ní. ó ní ṣe dáadáa sọ́nà ń Aládàbùkì bàbá ẹgbẹ́ lọ́dọ̀ ṣe àdàbìlẹ̀ ṣe dáadáa sí ọ sóò lè rí ní òlè rọ́rùn èèyàn lórí ọgbọ́nà mánéjì àwọn ẹ̀dẹ́ ọjẹ́ dáadáa ni wọ́n máa dọ́dọ̀ àwọn ẹ̀dọ́ ọlọ́run ọgbọ́nà nàró àwọn èèyàn rẹ̀ ọ ẹ̀mpáwà wọn gbogbo ẹni tí bá rálẹ̀ wọ́n ti ya wọ́n wá fà kọ́ra bọ́ bá tún fà bí yóò tún máa fi rúwọ́ ó sì máa wọ náà ní ìdúmọ̀ sáfì oṣù oríire nínú ọ nàró ẹ̀ bẹ́ẹ̀ tọ́ bá nàró ẹ̀ bẹ́ẹ̀ tọ́ bá ṣe dáadáa ní bẹ́ẹ̀ látara dáadáa tó ṣe gbá sínú ká máa sàn. Allahu ilayka wà látàbùkì bàbá àdàbìlẹ̀ àrídì. ọlọ́run ní máa balẹ̀ jẹun má wà nínú ìjọ dá sí mi lọ́rùn kí ní ọ̀sẹ̀ rẹ̀ agbára wa gbé owó tọ́nà ń fún wa gbé gbogbo nǹkan pọ̀ balẹ̀ jẹ́ má balẹ̀ ọlọ́run jẹun. Inna Allaha la yuhibbul mufsidina. ọ̀rọ̀ fẹ́ràn àwọn tí bá balẹ̀ jẹ́. Qala innama utituhu ala ilmin. eré èèyàn mẹ́ta láyé tọ́nà ọba sí pẹ̀lú ẹ̀ tí ọba sì máa ń gbọ́ wá sí kọjá kéèkì ó sílẹ̀ ìwà tí wọ́n fẹ́ máa ń wù ní pé àwa ni.
ẹ fi wọ́n lẹ̀. àwa ni ẹ fi wọ́n lẹ̀ yóò darí wọlé. ọ̀la òun ni pé tí ẹ bá lówó yàtọ̀ fún bá ti dẹ̀ ẹ̀bò ìwà tàrókù bẹ́ẹ̀ ló ìgbà àwa ni bẹ́ẹ̀ tí ẹ bá ní ìmọ̀ inú títí ẹ̀dá láyé nìyẹn tí máa jẹ́ gàgà àwọn tí máa jẹ́ gàgà fún yàn tí máa bá pọ̀ kò ní jó orí náà ní tọ́ ẹ̀kọ́ orí náà ní tó bá pọ̀ kò ní jó orí náà ní tọ́ ẹ̀kọ́ orí náà ní tágbára bá pọ̀ kò ní jó orí náà ní tọ́ ẹ̀kọ́ orí náà ní mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ akókó káwọn náà owó ń bẹ ìmọ̀ ń bẹ agbára ń bẹ wọ́n wá ṣe wáàzí wọn ẹ má bàa mi sọ yìí wò. ọ̀la ìnáma òdìdú aláìlímí lè ní. ọlọ́gbọ́n àmì mo fi kó jọ ìmọ̀ bí gbogbo ẹ ṣe pọ̀ tó yẹ ọ̀dọ̀ mi lọ́wọ́ àwọn ẹnìkan kó ṣe mo ṣe lówó àwàlámú ọlọ́run wá bẹ̀rẹ̀ ìtàn fún un. àwàlámú yà lámú. ibi mo ti lọ ní tẹ́yà bá ti fẹ́ fi àyọ̀pọ̀ rá tí ọba fẹ́ mú orí ọlọ́run tí ọ̀fẹ́ rántí ibi tí ń ti ń bọ̀ mọ́ ọlọ́run wá pìtàn fún un pàdépàdé ìdí ọlọ́run wá kì í fún un ọlọ́run wá ní ìwọ Kárúnà. àwàlámú yà lámú ànáńlá àkọ́jà àlàkàmí kọ́bùlì yìí ìnàlíkùrú. Kárúnà ò ní gbọ́ ni. Annalá àkọ́jà àlàkà. Annalá kọ́jà àlàkà. bọ́bá gu àgbáyìn tó kíyèsí gbogbo ọjọ́ tó wọ́n bá lò á náà tọ́lá mú tó kíìdì wá síbẹ̀ ogun ni ibi ta ló kójọ fún ọgbọ́ níbo ló ti fẹ́ kàn ọ́. àwọn alámúyà alámú. ọ̀rọ̀ gàtọ̀ kọ́ máa mí sẹ́ òun lọ́kọ́ sẹ́fà ó ti mú abọ́ ẹ̀wà ó ti fi gbà lérí lọ́rẹ̀ wà wá fún mi gbogbo àwọn ọba sì wò ọ̀gá mẹ́mbẹ́ kọ̀rọ̀ náà lọ ọmọ wọn bá fẹsẹ̀ gbára yọba di yà ọlọ́wọ́n bá dé kí ló kàn lọ́wọ́ mi yìí bọ́lọ̀ bá lọ́gá wo paasi tí ò ní fèyí yọ wá sọ̀rọ̀ lè fọlọ́ ọmọ wọn máa jẹ́ iṣẹ́ fún bọ́ bá fẹ́ fèyí yọ à ní ìwọ̀ níbo ló ti ń bọ̀ ọlọ́wọ́n ni ọmọ yìí kò mẹ́ èmi lọ jẹ́ sọ fún pé ọ̀dọ̀ mi ló ti ń bọ̀. àwọn alámúyá alámú àdàlá àkọ́dí alákàmí gbọ́bùlì mìnàlíkùrú. ọ̀rọ̀ ni wọ́n Kárúnà kí ni tó ń sọ lẹ́nu ni ọ̀rọ̀ alámúyá bá ti pa àwọn kárẹ́ ni tí wọ́n dé síwájú rẹ̀ nínú kùrúùnù nínú àwọn sẹ́ńtìrì tó ti lọ. má ní wà á ṣàdùnmí ní kú wàtá wà kíkàrú yàmù á. ọlọ́run wá fẹ́ kà fún àwọn tó yẹ pé àṣàdùnmí ni hàn. kú wàtá wà kíkàrú. juwọ́ Kárúnà lọ alágbára náà lò tó àmọ́ àwọn kan lágbára síwájú rẹ̀. wà á kíkàrú yàmù á. olówó ni ó lò tó àmọ́ kò nǹkan jọ juwọ́ Kárúnà lọ síwájú rẹ̀. wàlá yóò sì àlùwà nínú mi mú ní mùsùlùmí. ohun wọn tìbítìbí wọ́n pa wọ́n lẹ́ Ísírẹ́lì kan tí ó wà bí nípa ọ̀rọ̀ wọn. àkàrájà alákọ̀ mi fi zina ti. Kárúnà ìmọ̀ fẹ́ lò ń bẹ̀ ní ilé tí ọlọ́run bá sọ̀rọ̀ fẹ́ dà láyé tó bá fẹ́ yá ìkọ̀rá ọlọ́run pàtàkì fún ẹgbẹ́ rántí lébi yáyé tó bá wà láàrin jama àbọ̀bá wà láàrin ìjọ àbọ̀bá wà láàrin ìlú tọ́lọ̀ bá wá gbé nǹkan sọ́dọ̀ rẹ ọ wá tiri fún èyí gàjù rẹ lọ gbogbo ẹ̀yìn tọ́lọ̀ ń kẹ́ irú ajísùnmọ́ yìí ní ìtẹ́lu ní òfowó náà sẹ́ni kò ní wá ọ ti gàjù rẹ lọ kò ní dáhùn mọ́ ara àwọn onígbè wá bí àwọn ọmọdé ìjòkó bẹ̀ láti dáyé kò ní wá ìbomi ilẹ̀ ìbúdẹ̀ ẹ sáfún wáyé kan èyí tẹ̀sẹ̀ yìí ojú ẹ̀sìn ni ojú ẹ̀sìn ni má yọ gbọ́dọ̀ ga jùlú ẹ̀ lọ àwọn akẹ́kẹ́ ń bẹ tó gbọ́dọ̀ fiyèsí má ga jùlú rẹ lọ má ga jẹ́lú rẹ lọ ọlọ́wọ́ òfúrù láti yọ ẹ́ jáde láàrin wọn máa yẹ wo orí ọ lára ẹgbẹ́ tí wọ́n gbọ́dọ̀ mọ̀ mímọ́ àwọn ilé ìṣá jẹ́ wo orí ọmọ wọn. jẹ́ wo orí ọmọ wọn
wọ́n ní ẹ̀yìn ẹ̀dìmọ̀ tó tó yìí èèyàn ńlá ni wọ́n bẹ̀ wọ́n wọ́n máa wò lú yẹn náà pé àfọ́mọ́ àwọn gbani tó lókè yòó náà kílèmù ẹ̀nìkan lẹ́ẹ̀kan ìfẹ́ bọ́dà ni wọ́n bọ́ kílèmù rẹ̀ tó tún dà mí ara rẹ̀ so èèyàn kò sí tí ń jẹ́lú èèyàn léèyàn èèyàn ní jẹ́lú àwọn èèyàn pàtàkì tẹ́ bá wà nílùú ní jẹ́lú tó bá tí wọ́n ń sọ̀kalẹ̀ fọ́lọ́run fáàrí ọ̀gbọ́dọ̀ pọ̀ nínú ìlú ìtọ́nà bá tí wọ́n ṣe fáàrí wọ́n sì máa pé àfèlí yóò lọ kárí ẹ̀sùn máa ṣẹlẹ̀ àmẹ́yà tẹ́ bá ti ṣẹlẹ̀ àmẹ́yà tẹ́nìkan fà bí kò lè lọ ẹ gbà fúnra yín ni ẹ sì má lè di ara yín àwọn tó lọ bá kùn lẹ́mọ̀ ọpọlọ nu yín ẹni tó láìsí ẹ lè bọ ọpọlọ tó lọ fún ẹ pé kí ló ń sọ ní ọba wa láyé ni ẹ lè bọ ọpọlọ tó lọ bá fún àtọ́lọ̀ bá fún lárísìkí nu yín ẹ má yé ti lárísìkí rẹ̀ ẹ lò ẹ̀yin tẹ́ ní ẹ má ṣe fáàrí àtọ́lọ̀ bá kùn lẹ́kùn àṣẹ tó jẹ́ ládùúrà tí wọ́n jẹ́ wọn àfá ẹ̀lò kí ló yóò fi dàgbà bẹ́ẹ̀ ni àwọn tọ́lọ̀ bá kùn lẹ́kùn alánìká máa ń bẹ́ nù owó ní kankan àmọ́ kò sẹ́ni tí ó mọ̀. wà á tẹ̀sí mú bí abúlé ńlá ìjẹ̀bí àwàlá bàbá gbọ́. Gbogbo nǹkan ni yóò fà tẹ́jẹ̀ wá sí ìlú àmọ́ kò ní àmọ́máyàn ẹ̀bùn tí ẹ̀tọ́ náà ń bù nù ọmáyàn kódà ní ìlú òtò rẹ̀ ẹ̀tọ́ máa dàrú tọ́gbẹ́ tó ń dáná àbínú lọ pé kọ́sá dàrú rárá bá tẹ́ tó lè dàrú ẹ̀ wà fún ìṣòro torí tí wọ́n jẹ́ ìṣòro àdájú ló mú solúsàn yẹn wá ànábì yóò mú solúsàn ní wájú ọmọ tó yẹ wá ní aká yìí ó pé kí ní wí àmọ́ tó bá farabalẹ̀ ó rí pé solúsàn gidi. ìyá kọ́bọ̀lọ́ ẹni àṣàbòsí fún àtẹnísàbòsí tá ló yẹ ká ràn lọ́wọ́ ṣe báyìí ni wọ́n kò sí ni ó pé ó ń sòrò àkàkọ́ ni àwọn ìlú máa ẹni tá àṣàbòsí fún ẹ ká ràn lọ́wọ́ anẹ́bì ní ẹni tí wọ́n ṣàbòsí fún lọ́wọ́ àtẹni àtàlábòsí èèyàn àwọn sàábí wọn sọ fún àlẹ́bí agbọ́tẹni wọ́n ṣàbòsí fún ẹni tó bá jẹ́ ẹni wọ́n ṣàbòsí fún ọjọ́ bá láti ràn lọ́wọ́ anẹ́bì ní àmọ́ sọ́dún àtẹ́bì ràn lọ́wọ́ anẹ́bì ní àkóso fọ́kọ̀ ẹ̀dẹ́ ẹ̀kọ́wọ́ rẹ̀ ló ọba sọ́dọ̀ àbúṣe òṣèlú ọ̀gá ìjà ìbò tán ni ó wà fún yàn ẹ̀rọ òun náà lọ́wọ́ nù tí ẹ bá ti mánéjì ẹ̀ bẹ́ẹ̀ tẹ́sí bá ẹ̀sìn ọlọ́run bá sì ti jọba tẹ́sí ọlọ́run bá sì ti dàgbà ìlú ọ̀sẹ̀ kù bàbá wà ní èyàn máa ń sọ àdámọ́ ní bàbá wà lájẹ́ àgbà ọlọ́mọ́sà kẹ́ wọn bàbá wọn wà sí àgbà ọlọ́mọ́sà kẹ́ wọn gbogbo wọn làgbárkà ń wà ní gbogbo wọn pátá àtàwọn ní bẹ́ẹ̀ nínú àwọn ẹni àná gbogbo làgbárkà ń wà ní ayíkáyé ní bó ṣe ọlọ́run ṣe kẹ́ tó kóró ní ìmọ̀ polówó ní torọ́gbọ́ wà sí kú torí bàbá àdájí àgbà ẹ̀ka ọ̀ka tí tẹ́ẹ̀tì ńlá rẹ̀ náà ó tẹ́ bọ́ ọba sọ̀rọ̀ bàbá àdájí àgbà láyé dá bọ́ ọba sì sọ dáadáa gbogbo nǹkan ní ó ṣe fún ọ ẹni bá ti ń fẹ́ràn àwọn ẹni ọlọ́run ó ti tán sẹ́rí gbogbo eléyìí tẹ́ bá ti mánéjì ara yín tẹ́ ẹ ṣọ̀kan ẹni ọlọ́run bá gbé fún ẹ fi bẹ́ẹ̀ ẹ gbárùkù tí ẹ kà máa gáàjì ẹ̀yìn ẹ má pìtẹ̀ tẹ́ ẹ bá pìtẹ̀ tẹ́ bá rárá nígbà ìlú yóò máa dákẹ́ yóò sì máa lò ẹ̀yìn ibi ẹ̀yìn tí ń já àwọn nǹkan mọ́ wá lò ìjà tẹ́ ìjà àwọn ọlọ́pọ̀ tó jà ó sì máa já tó ní a bá ti ń darí ìkábọ̀ wáwọn náà ẹ bá dára bọ́rọ̀ gọ́ọ̀mẹ́ntì bá tẹ̀lé wọ́n fẹ́ pín nǹkan sọ́dọ̀ ọmọ ní àwọn òkè òní ọ̀sẹ̀ tó wọn gbọ́ra wọn lé ẹsẹ̀ sùúrù fún wọn náà àti kẹ́ ẹ sọ fún wọn pé ẹsẹ̀ kì kẹ́ ẹ ti sọ fún wọn wípé ẹ̀yà kẹ́ ẹ sọ pé ìlọ́kà kan ọba yín gbé. ọ̀tẹ̀sí wọ́n fi ọ̀hún láì jẹ́
إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تعتدون. ẹ wá ní opportunity tó pọ̀ lókè yìí ẹ má fọ́ tẹ̀sọ́nù o dẹ́pọ̀ níbí Dẹ́pọ̀ níbí lọ́jọ́ tó ti pẹ́ tọ́yá gbé kò sí ní wọ́n ṣẹṣẹ́ tí wọ́n nílò kankan ní Allah. àmọ́ tó tẹ̀ bá wà kò ní tètè yá gbogbo ẹni tọ́lọ̀ ti wá náà ló ń bẹ̀ tọ́lọ̀ ti pàdùlé bọ́bá dówó owó ní ọba wọn kan ní orílẹ̀ ọba wọn kan ní ọdẹ́jọra ọba wọn kan ní gbogbo mẹ́tíláàsì náà bẹ̀rẹ̀ lẹ́kùn wọ́n pọ̀ mẹ́rin náà sẹ́yìn gbogbo yìí tọ́lọ̀ ti nàró tó fi pàdùlé ọlọ́run ní sọ ìjọba yìí Àmín. gbogbo ẹ̀yin tó kù náà tẹ̀ wọ́n náà ọlọ́wọ́ jẹ gbogbo ẹ̀yin tẹ́ ti lọ́wọ́ mú bí òṣèlú ọlọ́run ní fà í sẹ́yìn ẹ̀yin tẹ́ tí ìrọwọ́ mú ọlọ́wọ́ jẹ kẹ́ rọwọ́ mú Àmín. gbogbo ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ ọlọ́wọ́ gbàdúrà gbogbo yín o gbogbo ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ ọlọ́run fún yín láti yọrí ẹ̀yin tẹ́ ti kọ́ yọrí ọlọ́wọ́ jẹ kẹ́ rí dáadáa fi ṣe gbogbo ẹ̀yin àmání lápapọ̀ ọlọ́run ò ní kájọ alẹ́ kó lára yín yóò mójútó yín ẹ̀yin tẹ́ ń bẹ nínú ìlú àtẹ̀yin tẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ ọba mi ọba bọ́lá tó ọlọ́run kọ́ kára àlùbáríkà ọlá nàbí wa Muhammad ọlá àwọn ẹni ọlọ́run ọlá àwọn àfa gbogbo ẹ̀yin alárísìkí ọlọ́run fi pàn ìlú ilé ọlọ́run ò ní dọwọ́ ilé lẹ̀ ọlọ́run mọ iye gbogbo ilé tó pè dá sọ́rọ̀ oníyẹnu ipò ń bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run nísìn àdúrà tá a máa ṣe ẹjẹ́ àpapọ̀ ká sọ pé máa yẹ fún alóòlọ́ bí a